she used to be a good person. Iyabo will look at it when I'm advocating for support for people in the industry. She will contact her. Yomi, who is that person? What's wrong with the person? Okay, what do you want me to do? I said, whatever is in your capacity, she will do. And she was doing well. She was doing well. Even ọmọ tó wà lẹ́yìn ó ṣì ń wò lókè náà gbà yẹn pé àǹtí Iyabo yìí àìfilẹ̀ fún àgbàlagbà ó dẹ̀ ń gbà yẹ gẹ́gẹ́ ṣùgbọ́n ọjọ́ tó ti wò pé àǹtí Iyabo yìí ni Yomi bá wí tó dẹ̀ kó sí lórí bó ṣe bá tiẹ̀ gẹ́ nìyẹn. A máa rókì lọ́kọ̀ ẹ pé kò ṣe gbogbo èèyàn lè kọlù kò ṣe gbogbo èèyàn lè pa. Èmi tẹ́ rò pé ẹ fẹ́ lo àìsíkí mi tẹ́ ń lo gbogbo ẹ̀ tẹ́ni ke bàbá ní fọ́lá ìfẹ́ bá tèmi jẹ́ ó máa padà lẹ́yìn fún gbogbo yín. Torí ẹ bá máa kọ̀ gbádùn lẹ́nìí ẹ gbọ́dọ̀ la tẹ bá tún lọ ṣáájú díẹ̀ sí wọ́n lè tún gbẹ́ yín sójú lọ but ìjọ ọ̀lẹ́fẹ́ ṣe bóra dáadáa ẹ̀ ẹ ti ń lọ gbogbo àti ń dàgbà gbogbo àlà tí wo 50 lọ́kọ̀ yìí. At the end of the day the person bó ti yẹ kó yẹ ó ti súnké Ọlọ́run padà fìyàjẹ́ ó fìyàjẹ́ gan kọ̀rọ̀ ó kàn fi fake life náà gbé ni ṣùgbọ́n kó tó mọ̀ pé ohun tọ́lọ́run ṣe Ọlọ́run ju gbogbo wa lọ ó máa padà rí àwọn akọ tó ń pè ní akọ ẹlẹ́yà àwa mọ̀ pé irú àwa báyìí ládùúrú nǹkan táwa ṣe mi ò ṣèkà fúrí mi ò burú mi ò ṣèkà gbogbo oníṣòro ní ayé mi nìkan mo dúró mo fi ìyá mi tó sì kílẹ̀ mo tẹ́lẹ̀ ọmọ wèrè kiri àwọn yẹn gan gbogbo àwọn Iyabo ìgbà èmi lọ́ máa bèrè pé kí ló ń ṣẹlẹ̀. Even there was a time this Iyabo was speaking like she was talking like somebody who is well. Yomi, I'm not going to deceive you. You are doing well with this person, but please, on my honor, can you forgive this person? I'll play the audio of. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a kí yín pé ẹ kú dédé wòye ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Yomi Fabiyi sí Iyabo Ojo. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, ẹ comment kẹ́ bá lè rí púpọ̀ nínú fídíò wa wò nígbà tí àwọn ìròyìn ajáǹbalẹ̀ mìíràn bá jáde. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé láti tẹ agogo ìgbẹ̀rẹ̀ kó ba lè ta yín lólobó nígbà tí àwọn ìròyìn ajáǹbalẹ̀ mìíràn bá jáde. A ò ní rí báyìí lọ.